ìláyà alárànṣe ọba má jẹ́ wá ètè mi lásán ayé tí wá ìjẹ́ kò ní ìtumọ̀ gidi jẹ́ kí n jíṣẹ́ tèmi títí débi tí ó là gbà ìparere táyé òní lè gbàgbé má fi mí sílẹ̀ jẹ́ ṣe kòǹgẹ́ ìkà má ṣe dùbú ìrìn ayé mi lọ́nà ògo ìbá ṣe kú sọ̀nà gẹ́gẹ́ bí èéfín kì í ṣiṣẹ́ kí n tún jèrè jẹ́ kí n rẹ̀sán èrè mi jẹ́. Dékúnlé òde ẹ wá gbọ́dọ̀ tó dá lẹ́nu mi Alábí promotion àtòrin àti ìlú tó jẹ́ ti ń pèsè tó wé ti gbọ́ tó fúnni nímọ̀ àtòyè pẹ̀lú ọgbọ́n làwọn ń kọ jáde lẹ́nu ọmọọba títí tèmi àtọ̀ sáwọn ni wọ́n towóró ń akọrin tá máa pa àwọn àtó táwọn ń pèdè orin tó dá lẹ́nu akótọ́bánu máa ní wọn àwọn kì í ṣó lórin gidi. tẹ̀bá fara balẹ̀ gbòrin tó ń kọjáde lẹ́nu àtàmọ́ lásán ló jẹ́ ohun tó ń sọ sí wọn lẹ́nu ni. ẹ má jẹ́ kan fi jújú bò wá lójúmọ́ aláṣẹ rí à kọ́ yé máa pàfin lóyìnbó fún wa torí pé kú lásìpé eku lẹ mọ́ eku sálò olórogbo kan yẹn máa fi kún wéku ọ̀kẹ́rẹ́ fún wa mọ́ kìkì ariwo lásán lórin tí wọ́n tán kọ́ lẹ́nu. Adékúnlé rí aláǹṣálá o tàti pé ń ṣeré o bá fẹ́ tì o olùmọ Òṣùpá mi Saheed o. ọba rẹ̀ Òṣùpá Saheed bàbá mi ló ṣàjọ bílẹ̀ ni o aláṣẹ rí entertainment olùgbàyè wá sí ìhù bàbá mi ó wá kó gbogbo àwọn ọmọ ọba gbogbo àwa ọmọ ọba Olúfìmọ̀ wọ́n kó gbogbo wa jọ wọ́n ní ká wá celebrate ọ̀gá King Saheed Òṣùpá. Happy birthday to you. Many happy returns ọba orin o. Many years ahead. Ọmọ ọba Kóyèdé bọ́dọ̀ yìí máa ṣe kó bá ẹ láyé. Orí omi kẹ́yìn ikú kálẹ̀ o. Àṣeyọrí Olúfìmọ̀. Alájì orí omi kẹ́yìn ikú kálẹ̀ o. Ọ̀gá Saridon tún Kamoru kú kálẹ̀ o. Ìsàmì ìrìnà kú kálẹ̀ o. Sikẹ́tọ́jẹ́ àgbáyé o kú kálẹ̀ o. Happy birthday to you. Many happy returns. Many years ahead. Ọmọrin bọ́dọ̀ yìí máa ṣe kó báyẹ̀ láyé bàbá ọdún tó tún mọ̀ kó báyẹ̀ rámi nínú owó pẹ̀lú ọ̀la àtìdẹ́ra o pẹ̀lú àlàáfíà tẹ̀mí gígùn pẹ̀lú àlàáfíà tẹ̀mí gígùn kẹ́pẹ́ láyé pẹ̀lú àlàáfíà tẹ̀mí gígùn kẹ́pẹ́ láyé. Adékúnlé ẹni fẹ́ràn mi ò ní wá ṣe tí mo ní. Ẹni tó lóhùn fẹ́ mi ṣùgbọ́n àṣìṣe mi ló sọ o. Ẹnjìníà ajẹ́pẹ́ yẹn kò fẹ́ mi dọ́kàn dénúdénú ojú ló fi ń fẹ́ mi. Ẹni fẹ́ràn mi ò ní wá ṣìṣe tí mo ní. Ẹni tó lóhùn fẹ́ mi ṣùgbọ́n àṣìṣe mi ló ń sọ o. Ajẹ́pẹ́ yẹn ò fẹ́ mi dọ́kàn dénúdénú ojú ló fi ń fẹ́ mi. Aṣojú wa yìí ni ìkúkálẹ̀ o. Olúfìmọ̀ president bàbá mi sábàáńdà òkúkálẹ̀ o. Aláṣẹríà ẹni fẹ́ràn mi ò ní wá ṣe tí mo ní.
ẹni tó lóhùn fẹ́ mi ṣùgbọ́n ṣiṣẹ́ mi ló ń sọ ọ́ ajẹ́pẹ́ yẹn kò fẹ́ mi dọ́kàn dénúdénú ojú ló fi ń fẹ́ mi ẹni fẹ́ràn mi ò ní wá ṣiṣẹ́ tí mo ní ẹni tó lóhùn fẹ́ mi ṣùgbọ́n ṣiṣẹ́ mi ló ń sọ ọ́ ajẹ́pẹ́ yẹn kò fẹ́ mi dọ́kàn dénúdénú ojú ló fi ń fẹ́ mi. ọjọ́ bí ọba orin sálà wá ṣe lè ní. Bami King of Music Saheed Baba Sulia. Èmi ò fariwo rárá o kó máa lọ wẹ́rẹ́wẹ́rẹ́. Ọba orin bájà bí èèyàn bá dé bá ní láyé tó jẹ́. Pèyẹ wà lálàáfíà o tí ò sí lórí ààrẹ. Tó agbálù tó gbàjọ́gàn tó fi ń dúpẹ́ orí omi o. Kò sábúrú kan níbẹ̀ o tó yẹ sani Bọ́lájí promotion. Torọ́gbọ́n òjò ló ti rọ̀ tílẹ̀ ti fi mú. Ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tílẹ̀ ti fi mú. Àìmọye afẹ́fẹ́ ló ti gbé igi nínú gbó. Àmọye ìjì ló ti jà o lọ́sẹ̀ yìí. Ọ̀pọ̀ èèyàn ló ti wà ó tó jẹ́ pọ́n ti kú. A ò fi hàn wọ́n. A fi dúpẹ́ bọ̀ lọ́hùn ní ọba tó dá wa o. Nínú ayé bá mi Òṣùpá mi Saheed wà pẹ́ láyé mi. Ọdọọdún ní là ń ṣogún. Ọdọọdún òní kan máa ń sọgbọ̀n láyé. Pèrè gbáyọ̀ tuntun tọdún bá ti yí ipò. Ọba orin ti sọdún ìkan lọ́jọ́ ẹ̀kọ́ sọ̀pọ̀ sí. Ẹ má destroy ọ̀pọ̀lọpọ̀ kàlẹ́ndà o. Lórí ilẹ̀ ìpẹ́ kọ́ ló má jẹ́ fàìsàn sáyé. Ẹ filẹ̀. Tètè bá mi ṣe Ọlọ́run o, mo fẹ́ lò. Tètè bá mi ṣe Ọlọ́run o, mo fẹ́ lọ́lá. Tètè bá mi ṣe Ọlọ́run jọ̀wọ́ mo fẹ́ ṣe rere. Tètè bá mi ṣe Ọlọ́run o, mo fẹ́ ọba lọ́la o. Tètè bá mi ṣe Ọlọ́run jọ̀wọ́ mo fẹ́ ṣe rere. Gbogbo ẹ̀ ó ti yé wa báyìí. Aṣojú. Tètè bá mi ṣe Ọlọ́run o, ká fẹ́ lò. Tètè bá mi ṣe Ọlọ́run o, mo fẹ́ lọ́la. Tètè bá mi ṣe Ọlọ́run jọ̀wọ́ mo fẹ́ ṣe rere. Tètè bá mi ṣe Ọlọ́run o. Tètè bá mi ṣe Ọlọ́run o. Tètè bá mi ṣe Ọlọ́run jọ̀wọ́ mo fẹ́ ṣe rere. Ó ní Mr. Báwẹ̀ tapata kìtì o. Akìtì pátá àlùjọ̀nù. Gbogbo ara kì í èdè. Taṣọ ti bàtà tí mú fún bàbá ọkùnrin. Oyin ni tí bá kọrin káyìn bá tu ìjìnlẹ̀ ni. Tí bá gbèrè káyìn bá tu òjájá. Tí bá máa dáṣà máa dá tí wọn. Ìṣáájú sẹ́lọ̀ ẹ máa wulẹ̀ fi wéra o. Ìpayà tó ṣẹ̀gbọ́n orí ìwú òjò rí lọ. Èmi Mr. bá fẹ́ jogbo bí oró, bá fẹ́ jogbo bí oró. Èmi jìgàn tógún, èmi lẹ́rú jẹ́jẹ́. Bó jẹ́ torí kíkọ́ mo dáńtọ́. Kò ṣe fi wéra wọn kan kà pẹ̀lú yóò yàtọ̀ o. Tí bá bínú o tí mo bá ti kẹ́kọ̀ọ́ rí mi. Mo máa dàbí ogun tó jẹ́ wípé kò ṣe rí fi thank you. Tàbí Ṣàngó tó lè sára lọ́tà pa. Olùgbàyè lórí tó sọ pé orí hàn. Ajẹ́kójú inú ẹ̀ máa lò ti fọ́. Títa tó fi ríran gángan bàìbàì lówó. Wàsíù mo rí ẹ̀ mo fọ́. Bàbá o. Mo káwọ́ mi sókè mo tún jọ̀sẹ̀ mọ́lẹ̀ fún ẹ. Ṣẹ́rí mo mẹ́bi tó ń pa mí tẹ́lẹ̀ yẹn o. Bí ṣe rí ẹ̀ mo ti dájú mo ti yó. Mo ti dá gàrí inú mo máa fi jẹ nítorí ni. Bóyá mú fàbí tún ti dòdò pẹ̀lú orí. Olúọmọ ṣùgbọ́n Mr. Perfect bàbá wọn. Tí mo bá jí tí mo bá ti sùn.
orin ni tí n bá lánàá pé mo fẹ́ sọ̀rọ̀ orin yá ìbá ṣàdédé lórí máa ń sọ òsínmi lọ́kàn ikú tó sùn tó jí lówùrọ̀ tó wá bá ìgbà ìgbà nínú ẹnu ẹ̀ tó wá sọ wípé mo lè débẹ̀ kò yẹ ní bọ̀dì ọlọ́lóye bí ṣe ń kọ́ni ti dẹ̀sùn péde bẹ́ Adékúnlé ọlọ́lóye kò yẹ ní bọ̀dì rárá òye bá ní jágò yàwó nílùú bí àtẹlẹgbẹ ẹ jẹ́ ká dúpẹ́ fọlọ́kùn lókè ọba tó ṣe tóní tìlú tẹgbẹ ní rọrùn fún wa ní tiwa ẹni bá dúpẹ́ ó ti dájú jù àgbàlẹ́kùn ẹni bá dúpẹ́ ó ti dájú jù àgbàlẹ́kùn ẹni bá dúpẹ́ ó ti dájú jù. Olúfìmọ̀ lọ ìdìtà lẹ́nu gan ó ti yàtọ̀ gan Olúfìmọ̀ lọ ìdìtà lẹ́nu gan ó ti. Bàbá o àwọn èèyàn ńláńlá náà ti kóra pọ̀ síbẹ̀ o Olúfìmọ̀ Òṣùpá ti wá dígí àràbà tó lẹ́ka nílé tó tún lẹ́ka lóko ó lẹ́ka ní Naija ó tún lẹ́ka lókè òkun àwọn èèyàn pàtàkì nínú Olúfìmọ̀ pọ̀ ẹ̀rí ojújojú lọ́rẹ́ máa jiyàn sí ẹ̀ mọ́ Olúfìmọ̀ fámílẹ̀ má fi wẹ́ Aláàjì Wáídì aṣojú mi mà ló náwó Wáídì aṣojú mi mà ló ná president gbogbo Olúfìmọ̀ kárí ayé ni aṣojú mi mà ló náwó Wáídì aṣojú mi mà ló náwó aṣojú bá mi Wáídì o aṣojú mi mà ló ná o Aláàjì Wáídì aṣojú mi mà ló ná o. aṣojú Wáídì rẹ o pírẹsidẹ́ǹtì aṣojú Wáídì o Wáídì mà ló ná o aṣojú Wáídì mà ló ná o aṣojú Wáídì ọ̀rọ̀ orin wa ó kọjá àfẹnusọ mi ò fẹnu ṣe orí ìrọ̀rùn fún mi gan ìfọ̀kànbalẹ̀ ni mo fi ń kọ́ fújì mi. Ẹ wo gbogbo ọpẹ́ ọba Ọlọ́run lónìí yẹn mi ò tọrọ jẹ lọ́wọ́ ẹgbẹ́ mi ìyẹn tọ́ àlùbáríkà tó ránṣẹ́ mi lèmi dúpẹ́ mo ti jẹ̀yà orin kọjá pé kí n máa jẹ aṣojú ṣọwọ́pọ̀jù tí mo bá wà ń jèrè orin ṣèbí torí èrè ló mọ̀ lọ́jà pàtẹ. Olùgbàyè wá sí ìhùrẹ́ ọkọ̀ Yétúndé yìí olórùn kan ni. Aṣojú mi Wáídì ń náwó èyàn Òṣùpá Sáyídì ọmọrin o aṣojú Wáídì mi pírẹsidẹ́ǹtì gbogbo lé gbogbo Olúfìmọ̀ òṣè Wáídì aṣojú Olùgbàyè wá sí ìhù ọkọ̀ Yétúndé báwo lẹ sámọ́ndà ẹni rẹ màmá rẹ Olùgbàyè wá sí ìhù rẹ o kìlò ní dúpẹ́ fún bàbá rí àná tù o Olùgbàyè ọ̀rọ̀ ẹ tọpẹ́ ó tún pa àdàjọ pẹ́ lọ ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tí ilẹ̀ ẹ̀dẹ̀ ti fà ọ̀pọ̀ ẹni ló ti ń bẹ̀ tó jẹ́ pé a ò rí wọn mọ́ a ò fi hàn wá fi gbọ́ Ọlọ́run tóbi o ìràwọ̀ ẹ tó ń tàn Ọlọ́run ni kì í ṣèyàn àrílọ́ba ló ti máa ń jayé sámọ́ndà kí ló tún wá kù lẹ́yìn pé kò kàn máa dúpẹ́ alhamdulilayi ọba Ọlọ́run tìyẹ tọpẹ́ ó ṣe sámọ́ndà oògùn máa náwó perfect mo kàn ní kí n ṣe nǹkan díẹ̀ ní mò ń lọlé Olùgbàyè wá sí ìhù ló pàṣẹ Olùgbàyè èèyàn Sáyídì ọmọrin mo lábà orin kọ́lọ́hún lọ́ra ẹ̀mí ẹ̀ jàkí òòṣà kọ́lọ́hún lọ́ra ẹ̀ mìíràn bẹ̀mí bá ṣì wà lánìrètí pàálẹ̀ lówó bẹ̀mí bá wà lánìrètí pàálẹ̀ kọ́lé bẹ̀mí bá wà lánìrètí pàálẹ̀ bímọ ká ṣègbéyàwó ká kó mọ̀ jáde ṣèṣílẹ̀ ká tún ṣọjọ́ bí nínú èmi náà mo máa ṣe tèmi fọ́bà lọ́jọ́ Sunday.